ìkókò kọ́nà mọ̀ wọ́n kìlọ̀ lápìtú lápìtú dé ìkókò dé ẹ̀bọ̀ra tó ń jẹ́ látọpa ṣẹ́pẹ́rẹ́ pitú ṣẹ̀pẹ̀rẹ̀ pilẹ̀ oníṣẹ́ ẹ̀fá ẹ̀bọ̀ra tó ń jẹ́ látọpa abàmìràwọ̀ tí wọ́n ń pè lóòṣà. lápìtú dé. Once upon a time, there lives a man named Lapitu. He is filled with highly dark aura and always looking for nations, states, towns, families or individuals that does not permit light, that loves darkness in their areas or lives. He always look for a place to dwell and perpetrate his evil deeds. He go to a town called Borepe, exact place that Lapitu looks forward to live. He entered and afflicted them greatly. Aráyé ẹ gbọ́ kí ló ti jẹ́. Aráyé ẹ gbọ́ kí ló ti ṣe. Tí ilé ayé fi dorí kodò. Lápìtú! Lápìtú dé! Ìkòkò dé! Àsìmí dé! Òórùn dé! Mo dé láti parun àti láti kó. Lọ́wọ́ fẹ́ o! Èmi òróró tó gbẹ́gbẹ́ òróró èèyàn ṣiṣẹ́ òróró. Òkùnkùn mi fẹ́ tàbà sínú ìmọ́lẹ̀. Lọ́wọ́ fẹ́ o! lápìtú dé ìkókò kọ́nà mọ̀ wọ́n kìlọ̀ fọ́mọ rẹ̀. lápìtú dé ìkókò kọ́nà mọ̀ wọ́n kìlọ̀ fọ́mọ rẹ̀. Wọ́n mọ̀ yá àtọ́lọ́ méje, wọ́n ní lẹ́jà padà. kọ́nà mọ̀ Ẹ̀sùn bọ̀ wá sí àtọ́lọ́ mi lẹ́ẹ̀kan sí. Ayé rádaràdà àyà. Ẹ̀sẹ̀ ìtọ́lẹ́. Ẹ̀sẹ̀ náà pa mí. Ó yẹ kí ìyá àgbẹ̀ ìwọ̀n ti dá mẹ́tàn. Ìyá àgbẹ̀ ìwọ̀n! Ìyá àgbẹ̀ ìwọ̀n! Látàárọ̀ òtítọ́ dáná tàbí. Ebi ní ìsìnlẹ̀ pọ̀ nílé. Tẹ̀sí afẹ́ràn oúnjẹ bíi kinní. Ṣé kí n má jẹun ni? Àbí? Kébi pa mí? Àbí? Kò burú. Baálé ni. Mọ́ pè mí o. Baálé ni. Bẹ́ẹ̀ ọ̀kan. Mọ́ pè mí o. Aráyé ẹ gbọ́ Ọlọ́run. kí ló ti jẹ́. Aráyé ẹ gbọ́ kí ló ti ṣe. Tí ilé ayé fi dorí kodò. Lákúnlé, ọ̀rọ̀ ayò táǹtà yìí ṣé o mọ̀ dájú pé màá náà káyò tó parí ṣá. Ìwọ mélòó rárá rẹ wẹ́ẹ́sẹ̀ jíyà lọ́ọ̀ mi. Ìní náà lọ gbà. Àwọn tó jù ọ lọ gan-an àjẹfúyà rẹ mọ́ sí jẹ. Ìwọ tó wá jọ mọ́ yìí ń fi ìyà jọ bí kúkú ni. Ṣé o mọ̀ pé ìgbẹ̀yìn aláyò máa ń taṣá? Lákúnlé. Àkànmú, ìdí ayò lẹ́wà ni. Pẹ̀lú bílù wa bó ṣe ń dàrú tí ń dàpọ̀ gbé gbogbo ẹnu ẹ sọ́run bílù ṣe ń dàrú. Kí ni tiwa pẹ̀lú ọ̀rọ̀ tó ń dàrú nínú ìlú yìí? Olóko òrókó lọ, olódò òródò lọ. A máa dúra wá ná. Wò ó sọ̀rọ̀ ọ̀lú yìí kí lọ́kàn ti wá ọba wà ń bẹ̀ àwọn òjò wà ń bẹ̀ kí wàá ti wá. Má ṣe wá máa wòrè. Tí n bá lọ Lákúnlé tán ọ̀bọ̀ bí kí n tún nàwọ́ náà. Tó bá tẹ́ Ọlọ́run ọ gbà fún lọ. Ní ìsìn agbègbè agbàdo gbogbo ẹ ti fẹ́ kọ́lé ibẹ̀ tán. Ọwọ́ ayò tó wá gbé náà kọ́ yóò pọ̀ láyò bárùn. Lákúnlé tí n bá nà tán ọ̀bọ̀ bẹ́ẹ̀ ètò náà wọ́n náà. Èmi
èmi ọmọ kan nílẹ̀ kò sẹ́ni tí ò dá mi mọ̀ èmi Bólú máa gbọ́ ẹnu lórí bí àtàtà. Lápìtúndé ìkókò kọ́nà mọ̀ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Lápìtúndé ìkókò ṣé wá wò ìwọ ló pa ìwọ ló jẹgbẹ́ sójà tó tó wọ ìgbẹ́ sójà ọmọ pàṣẹ tí ń ṣe ibi tẹ̀lé ní kalẹ̀ ọmọ kékeré. tó ń jẹ́ látọ̀pá abàmìràwọ̀ tí wọ́n ń pè lóòṣà. Lápìtúndé ìkókò kọ́nà mọ̀ ó kìlọ̀ fọ́mọ. Lápìtúndé ìkókò dé asé mi dé òórùn dé mo dé láti kó láti pa àti láti parun ẹ̀rí kó àbẹ́ ẹ̀rí kó àríkò kódà lọ́pọ̀ yanturu ni. èmi ni wọ́n dè mí. The whole kingdom was silent, no coming in and going out, no buying and selling, because of Lapitu's hardship reign. Bọ́mọdé tí ń kú tágbà ń kú nílùú yìí kò bójúmọ́ ó ti wá sú mi wà yìí kàkà kílé òkú ilẹ̀ ọ̀yà sá ni wọ́n bẹ̀sẹ̀ mi sọ̀rọ̀. But at a time, it came to their memory as they all remember someone who has been forgotten, neglected and sidelined from their kingdom's business, which is light. Ela. Kábíyèsí o. Ẹ̀yin olúmọye kábíyèsí kàṣòro mo mọ̀ rí yán mọ̀ sọ́wọ́ àárọ̀. Kábíyèsí torí ọ̀rọ̀ olúwa yìí náà la mọ̀ sí wá o. Eku ò ké bí eku bẹ́ẹ̀ yóò ké bí ẹyin. Ọmọ ènìyàn fọhùn bí ọmọ èèyàn mọ́ o. Tójú sí wa o. Ọ̀tún sàn láàrin ajénímú ní pẹ́kọ̀rọ̀ kábíyèsí nǹkan fara rọ́ọ̀lù yìí. Eku ò ké bí eku bẹ́ẹ̀ lẹ́yìn ò sì ké bí ẹyẹ. Àtọmọdé o àtàgbàlagbà o àtọkùnrin àtobìnrin gbogbo aráàlú lára ní pátápátá nǹkan ò fararọ kábíyèsí. Bẹ́ẹ̀ ni kábíyèsí ọrọ̀ ajé ìlú wa ìdẹnu kọlẹ̀ nǹkan ò lọ déédéé mọ́ kábíyèsí òótọ́ wọn sọ àwọn ìlú gan bẹ́ẹ̀ ń gbàgede wọ́n ń retí wọ́n wá kú ọwọ́ ọba wọn ni torí kò sẹ́ni tó nírètí mọ́. Musa ẹ láwọn èèyàn mi bẹ́ẹ̀ ń gbàgede. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Ìlú ò sì fararọ. Bẹ́ẹ̀rù bá wa kọ òkè tó kọ ilẹ̀ ibì kan là á gbé ka ọ̀dọ̀ ẹ̀yin ìlú mòye náà ní ń ta ayé sí o kí ni bẹ́ẹ̀rù bá lè ṣe. Kábíyèsí bẹ́ẹ̀ bá ní pé ọmọdé ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ní ro ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ abunú. Èmi rò wípé ẹ ṣe jẹ́ ká fi tẹ̀lá sí àbí ẹ tí ni mo wí. Ẹ̀là ọmọ Oníbuọrẹ Ọ̀tún òkú làákàyè òsì làákàyè kí ni bẹ nù tó tó sọ lèmi tí mo ti ń rò pé ká pé ètò ètùtù ká gbé lọ sórí ìta ká gbé ebè káwọn alálẹ̀ kí wọ́n gbé ọ̀rọ̀ wa ń lù yìí kí lẹ́la lè ṣe nù tí ń bẹ nílẹ̀ yìí ẹ̀là bá ẹ̀là. èè tí ẹ mọ̀ dá lóhùn tí mo ti ń wò pé ká pe àwọn babaláwo tó mú yánrányánrán
kí wọ́n gbọ́ pẹ̀lẹ́ jalẹ̀ káfọ́ kan kéjì kí n ti rún ọ̀tán ńlẹ̀ náà lù wá. Kábíyèsí ẹ̀yin olóyè bá a bá mọ̀ gbàgbé ẹ̀já ara wa létí o nígbà ayé baba làwọn baba tí àwọn baba fẹ́ fọwọ́ sùn lélẹ̀ ẹ̀là ni wọ́n mọ̀ ránṣẹ́ pé tó wáá gbà wọ́n nínú gbogbo wàhálà yìí ẹ mọ̀ sì já gbàgbó kí wà ń lọ o. ẹ̀yin ìlú mòye ẹ ṣe àgbéṣetán àgbélélú dàrú àlùkò mi ti ṣetán àlùkò rèlú kòsò lékelèké mi rèlú kẹfù àmọ́ ṣá o mo ní nǹkan tí mo fẹ́ sọ fún yín mo fẹ́ fàṣírí bí gbogbo nǹkan ṣe ń túbà tó ń túṣẹ́ nínú ìjọba mi fún mi. Ẹ̀là ni o Ela Omo Onibuore ó ní mò ń fọ̀rọ̀ mi lọ tó sì ń tàn mọ́lẹ̀ sóhun gbogbo fún mi. Ẹ̀là ni mo fààyè gbà nínú ìjọba mi òun sì ní ìmọ́lẹ̀ tó ń jẹ́ kóhun gbogbo ọmọ lọ déédé òní ń jẹ́ kéku ọmọ ké bí eku tí ń jẹ́ kẹ́yẹ ọmọ ké bí ẹyẹ gbogbo ìjọba tí ọba ti fààyè gbẹ̀là inú òkùnkùn ní ń gbé o ẹni tó bá sì ti rìn nínú òkùnkùn ó di dandan kó fara pa ẹ fààyè gbẹ̀là nínú ìlú yìí ẹ mọ́ pẹ̀lá lálejò. Òótọ́ ni òótọ́ ni. ẹ̀yin ìlú mòye. Kábíyèsí o. bọ́rọ̀ bá wa rí báyìí èmi gẹ́gẹ́ bí ọba Adáramọ́lá kéré ní mòjé kejì ọba àlùbọ̀ orí pẹ́ mo wá fi àṣẹ sí i ọ̀tún Kábíyèsí o. ní fẹ̀rẹ̀mọ̀jùnà àìlọ́la Ela Omo Onibuore kọkànlá láàfin. ó ti dàsẹ́ náà lọ. Kábíyèsí o. Aráyé ẹ gbọ́ kí ló ti jẹ́ aráyé ẹ gbọ́ kí ló ti ṣe tílé ayé fi dorí kodò. Lákọ́lé yìí ti rí wọ́n mọ̀ lọ ń lọ tó di gbàdàgbà kí ló dé ẹ̀yin àgbà tá a fẹ̀yìntì náà lù yìí ọwọ́ à ń sá lọ àbí kó ló di gbàdàgbà tó ń sá lọ yìí kí ló dé. ìyá wa bẹ́ẹ̀ rí bí mo ṣe rí ni ọmọdé ń kú tágbà ń kú agbègbàdo àgbàlagbà kórí èdè agbésú iṣu ọ̀tá ṣé kòtò káfíìlú ilẹ̀. Lákọ́lé sọ́ra wa olóyè láàfin àsùn àwo lórí ọ̀rọ̀ bílù yìí ó sì dáa náà ni gbogbo wa la sì ti foríkorí ọ̀nà àbáyọ ti wà fọkàn balẹ̀ ọ̀nà àbáyọ dáadáa ni o Lákọ́lé. ìyá wa gbogbo ara ti pinnu tá a sì ṣèpàdé lásìkò ìlú ìlú ọ̀kọ̀ọ̀kan. àwọn olóyè tẹ̀ wúwo láàfin àsùn àwò gbogbo wa báyìí tọ̀sán tòru bí ó ṣe dáa là bá kiri Lákọ́lé ìwọ lọ́wọ́ àbánilọ ọ̀dọ̀ wọn lọ́kọ̀ọ̀kan tọ́ọ̀lù ọba ń bọ́ ó yá padà ó lọ ọba ń bọ́ sọ̀rọ̀ pé a ti rọ́nà àbáyọ o. irú ọ̀nà àbáyọ wo. ọ̀nà àbáyọ gidi ni. àdàbà mi mọ̀rọ̀ wá lékeléke ò ẹyẹ funfun nẹ́nẹ́ àgọ́ olóde ẹ̀yàgò ẹyẹ funfun fẹ́ wọlé ìtẹ̀dó nítura àánú ọba oníbòjì àṣáṣí ọwọ́ tí ń tini láyà nígbà ogun ọ̀rọ̀ ńlá onímọ̀jẹ̀mú ńlá ọba abánisọ̀rọ̀ mọ́tànnijẹ́ olú mímọ́ tó ń jẹ mímọ́ tó ń mu mímọ́ tó tún fi mímọ́ bora àgbà ògbágbá agbọ́tẹ̀wọlẹ̀ gbámúgbámú ọba mi aláfúnfún kò. Kábíyèsí ẹgbẹ́ra kárí ọpẹ́ lórí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba ọjẹ́ kò fẹ́. àṣẹ.
ó ń sẹ́yìn mo rí mo sì ní ojú sí. ọ̀kárí láyé la èmi náà mọ́rán ni pé ọ nítorí ọ̀rọ̀ Olúwa bó o rí pẹ́ yìí òun náà ni mo ṣe rán ni sí ọ sórí nígbà kan rí náà Olúwa yìí àlàáfíà máa jọba o gbogbo wa là ń ṣe yàtà yòtò tá à ń yayọ̀ àfi bìrìbì ní nǹkan yìí ó yí dande eku òkè bí eku mọ́ ẹyẹ òkè bí ẹyẹ mọ́ ọmọ èèyàn náà wá kọ̀ kò fọ́n bí ọmọ èèyàn mọ́ gbogbo ètò ọrọ̀ ajé wa wá dẹnu kọlẹ̀ ńlá wa ní ara ni pé kọ́ dákun o gbà wá àtúrà wa gbà. ṣe rí gbogbo tí ń ṣẹlẹ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ lásán ni kò tó ń àlòdà bẹ́ẹ̀ ṣe rí gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ẹ mọ̀ pé kò sí ìtọ́sàjèjì sí mi kódà tẹni tí òtó kan tí ń fi rẹ̀ pé méjì tí ń yọ yín lẹ́nu. àpètú kọ́ ọ́n. gbogbo ẹ̀ pátápátá mọ̀ mọ́ ọwọ́ wa ló wá wà ṣe rí ẹ jẹ́ kí gbogbo aráàlú ọmọ ká fi máa ra wa ṣọ̀kan kọ́mọ ọmọ bínú ẹrú kẹrù ọmọ bínú ọmọ kálejò kọ́mọ bínú ńlé kó ńlé náà ọmọ bínú àlejò àbí òye yín kábíyèsí paríparí ẹ̀ ọwọ́ ayẹ ká mú sí àgbẹ̀ lọ́kùnkúndùn ṣẹ́rí tí gbogbo wa bá dáko ẹ wàá pinnu kábíyèsí ẹ wàálẹ̀ kan tó pọ̀ lọ sálálú ẹni kí wọ́n gbé jéró kí wọ́n gbé gbàdo kí wọ́n gbé gẹ́ kí wọ́n pín gbogbo ẹ̀ lóríṣiríṣi nígbà tó jẹ́ bá pọ̀ jẹ́ bá kù ní ìṣe ìṣẹ́kù bẹ́ẹ̀ni ara alẹ́ ọjẹ́ kálejò ọjẹ́ kódà kẹta sókèrè kò wọ́mọ wọlé nígbà ọba túbàdì ó túṣẹ èyí tí pẹ́rẹ́ rẹ lápítú tí ń múramúramù tí mọ̀ bá ti sọ̀ kan yóò kà ń gẹ́rẹ́ yóò kú ni èyí ni mo wò pé kàṣí ò kábíyèsí. kábíyèsí àbẹ́ẹ̀rí nǹkan bí ọkùnrin làdá ọ̀kàrìlá bẹ́ẹ̀ ti ẹ rí ẹ là. ọ̀tún ọ̀wọ́ agbọ́ tó sì sọ gbogbo ẹ̀ ń wẹ́rẹ́ láì fi ọ̀kan pé méjì ẹ là ọ̀kàrìlá ẹ̀ orí rẹ̀ ọkàn kì ló sì wá bá wa sọ gbogbo òkè ìṣòro wa lọ́sọ́dọ̀ pẹ̀tẹ́lẹ̀ báyìí wá gbọ́ ẹ̀ là gbogbo ìmọ̀ràn tó mú wá pátápátá ńlá tẹ̀lé ọ̀tún máa fi yè sí o èmi ń pa láṣẹ ni pé ó ti di ṣíṣe kálukú wọ́n padà oko àábùlẹ̀ tí wọ́n dàkú ọba lọ kánrin wàá gbọ́ ẹ̀ là torí tó kọ́ ọba ìwọ gangan ni wọ́n fi ṣe alákòóso rẹ̀ torí èèyàn ọba mojú ògún làjẹ ọ̀pá bìnírè bí n ti ṣe nu. ọ̀dà o. Oníbuọrẹ o aṣẹ̀dá ayé àti ti ọ̀run ìlú Bóore pẹ́dọ̀wọ́ rẹ̀ níwọ̀n ìgbà tí wọ́n ti gbà mí láàyè gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ nínú ìlú Bóore pẹ́ Oníbuọrẹ o wá gún wá sí àhín láàrin wọn kí eku kó máa ké bí eku kí ẹyẹ kó máa ké bí ẹyẹ kí ọmọ ènìyàn kó fọ̀n bí ọmọ ènìyàn Oníbuọrẹ jẹ́ kí ilẹ̀ kó mú àsokún wá jẹ́ kí ikú kó dohun ìgbàgbé jẹ́ kí àìsàn kó dohun àwátì Oníbuọrẹ fàṣẹ sí i. ẹ̀yin olúmọye mo kì í ẹ kú ló ṣe kí a má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ kí n sì mọ́ gbà yín lákòókò mo ní etí tó bá gbọ́ àlọ́ ọyọ lè gbábọ̀ ẹ̀là gbogbo àná làjọ ń sọ kárán níṣẹ́ là ẹ̀là ti wá bá mi láàfin yìí àti jíjọ sọ̀rọ̀ ó gbogbo ẹ̀ sójú ọ̀tún ẹ̀là wá ń jẹ́ ó yé wa o wípé kí gbogbo wa ká padà sẹ́sẹ́ àwọn bàbá wa ká padà ẹ̀gàn ká tulẹ̀ lọ ṣàlálú ká dáko ọ̀nà bẹ́ẹ̀. ẹ̀là tún wá jẹ́ ó yé mi wípé ká jẹ́ kí inú wa ó konú
kí ọ̀tún òun òsì ìyálóde òun balógun gbogbo wa pátápátá ká fẹ́ràn ara wa káradé fẹ́ràn ara oko kára oko fẹ́ràn ara odò ọjọ́ tí Ẹ̀là wa sọ. mo ti wá rò ó wípé ká tulẹ̀ oko lọ ṣàlàlú kọjá oko ọba ọ̀tún bẹ́ẹ̀ ń gbà tá à ń sọ. mo wá dárò mo ní nígbà bá tulẹ̀ oko ọba hàn ta ni ìbá tọ́ tí ìbá yẹ kí n fi ṣàdékù ẹ̀ mo wá ní kẹ́là kó ṣàdékù oko ọba ọjẹ́ àbọ̀ tí mo ní mú kí n fi tó yín létí. ẹ ṣeun olùbó orí pẹ́ yóò gbé a. When light entered into the kingdom once again and was permitted in the town, love began to reign in their midst. Everything was going on smoothly. Their business at every angle kept going as expected, and everything was going smoothly, unlike before. Kò sí ẹgbẹ́ gbọ́n ṣé bá a ṣe lajúlẹ̀ tí tálùbọ̀ kù wọ̀ ni àbí àṣẹ tí kábíyèsí ń pa òun sóòrò kan náà wà ń bẹ. Balógun mo kàn lajúlẹ̀ mò ń wòsùn bẹ́ẹ̀ ni tí ò mọ ibi tọ́rọ̀ ń lọ ni èmi gan wọn ní gbà ó tọ́ sẹ́ni gbogbo láti dínwó alágbàfọ̀ kì í ṣe bí ìta tọ̀lé nígbà tí kábíyèsí wá ní gbogbo àkóso oko ọba pátápátá àwọn kò lé Ẹ̀là lọ Ẹ̀là lásán lásán Ẹ̀là kátàkátà èmi náà gbà o ẹbí ìgbà ní parọ́. ààrẹ àtọ̀rìn wà ní a wá kábíyèsí kó èmi ò lè gbà orí mi wọ́n fi sọlẹ̀ ẹ̀lú yìí èmi àti bàbá kábíyèsí àjọ lògbà láàfin gẹ́gẹ́ bí olóyè. Balógun èmi ò ní gbà o. Balógun kò sẹ́ni tí ó gbà kódà mo mọ tá a ṣe. ṣé kò gbọ́ wà lóòótọ́. ayé ni rọ́mọ ọ̀run ògbèké ọmọ aráyé ló ní kọ́ sọ̀rọ̀ kó tún yí ayé ni wọ́n ń pè lọ́dàlẹ̀ gan ọ̀dádá náà ń pè láyé ayé ni wọ́n ń pè lọ́dàlẹ̀ ọ̀dàdàmọ́ dà mí ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ ọ̀dàdàmọ́ dà mí ẹni fẹ́ dalẹ̀ òní dáyàn. ojú tí mò ń wò yìí ò fanimọ́ra èmi ló dé. nígbà tí kábíyèsí bá dé gbogbo rẹ̀ ó ní ìròyìn. àṣebàjẹ́ ṣe bí tòun là ń wí àṣe burúkú ẹ kú ara fún. èyí ò túmọ̀ sí pé èmi ò sí lára olóyè mọ́nu o. kábíyèsí o. ẹ̀yin ìlú mòye ṣé ò sí tójú yín kọrẹ lọ. kábíyèsí ó sí ọmọdé ẹ̀ kan fù sọnù ó sì. kábíyèsí bá wí tẹnu ìbáyà ẹsẹ̀ wá o ẹsẹ̀ wá gidi ẹsẹ̀ wá gan ni o. áwù nígbà tẹ wá mú àlejò lásánlásán ààrẹ tẹ wá gbélé gbogbo wa lórí ẹ wá ní kí Ẹ̀là kó wá jẹ́ alákòóso gbogbo oko ọba áwù kò yóò rí bẹ́ẹ̀. bàbá awùjẹni ìbáyà ládùúrú gbogbo làálàá wa náà lù yìí ṣé nǹkan yẹ á fi kẹ́ ẹ fi sọ fún wa nù bẹ́ẹ̀ bá kúkú gbalẹ̀ kẹ́ yín lọ́rùn wa kẹ́ ẹ kúkú kúkú mọ̀ pé a sì lára àwọn olóyè. ẹ̀yin ìlú mòye ẹ̀ṣẹ̀ wo gan-an ni mo ṣẹ̀ o. kábíyèsí àkókò ìjòyè ọ̀sán jẹnu mi ọ̀ká lù lọ ooru ẹ̀ là mú wa ń lu yìí ẹ̀jẹ̀ ọ̀yẹ̀bà àbí kí n mọ wí. ní olóyè ẹ já rọ̀rọ̀ yìí dáadáa o tí ò ní lẹ́yìn
ìyálóde ọ̀tún ìwọ náà rí gbogbo bílù ṣe orí bí gbogbo bílù ṣe dà ṣé bó o ṣe tó tẹ ọ lọ́rùn. ẹ̀yin ìlú mòye ṣe tẹ́ ń sá ń fẹ́ nu ẹ̀yin mo fàṣẹ sí. kábíyèsí o. kábíyèsí ẹ já rọ̀rọ̀ yìí dáadáa o. èmi là tún rò ń bẹ ọ̀tún ọba ìdábàá àṣẹmọpa. ẹ rí pé bá a ti ti láàfin ńlọdà aláhàn kábíyèsí pé ibi yẹn ń lọ kì í sọ̀rọ̀. kábíyèsí èmi mo lérò wípé èsì tẹ́ ẹ fún àwọn olóyè wọn ò dáa tó ẹ bá ti gbà wọ́n láàyè. ọ̀rọ̀ orí bí wọ́n ṣe rò ó àwọn olóyè tí wọ́n ń wò yìí ajẹnifẹ́ni ni á. ẹ àwa tó gbọ́dọ̀ máa fọwọ́ tí ń dùn ni ká tó máa fi wá bí aṣọ aláhàn bàbá pé bá tè lọ rè. kódà bá a ṣe ṣe láàfin lọ́dà o nígbà tí gbogbo wa pátápátá tá a fárígá fún kábíyèsí jìnnìjìnnì gan mú kábíyèsí pé àwọn eléyìí ò ní gbà o. wá ṣe ní mọ bá a ṣe ṣe. ó wá jẹ́ kó mọ̀ pé a mọ bí àwa ń lọ. bẹ́ẹ̀ ni. olójú kòkòrò ní á tí a ṣe máa bá ṣe fẹ́ kíyèsí bí wọ́n bá ṣe fẹ́ kọ́ bí àwọn alálẹ̀ ṣe fẹ́ ni àti pé bẹ́ẹ̀ yín gan bá ṣe fẹ́ ni yín lọ bá lórí gbogbo wa ẹ̀yin lẹ́ẹ̀sì lọ jábọ̀ fáwọn alálẹ̀ kábíyèsí ìmọ́lẹ̀ ìlú yìí lálẹ́ lọ yìí o ẹ̀là ló mú kí ìmọ́lẹ̀ kó wọ̀lú yìí ló lókùnkùn dànù. ọ̀tún ẹlẹ́nu rúnrún ló làmú ìyá ẹ̀. ààrẹ mọ̀ sunwọ̀n kò sunwọ̀n bàbá ẹ̀ ló nílé o jẹ́mi ọ̀sọ̀ ó ní mo sọ. kábíyèsí èmi ti sọ̀rọ̀. ọ̀rọ̀ yóò lẹ́yìn o inú òkùnkùn làwà gbáà nínú ìlú wa yìí o mọ́lẹ̀ ti lọ. bá a ṣe ṣe lọ́dà ìgbésẹ̀ tá a gbé wọn ọ̀dà tó bá. ayé èdè ò ní ìgbà míì tí ó dọ̀rọ̀ láti. kódà nígbà kódà táwa máa ń tà ń ṣe. á jẹ́ àṣẹ bẹ́ẹ̀ kò yóò rí bẹ́ẹ̀ fa. olórí kábíyèsí. jókòó èmi là rí gbọ́. kábíyèsí kábíyèsí gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ báwọn olóyè sọ pátápátá gbogbo ẹ̀ ni mo gbọ́ o àmọ́ èmi wòye pé ẹ bá da ọ̀rọ̀ yìí wò kẹ́ ẹ dárò kẹ́ ẹ tó fàṣẹ sí i kábíyèsí torí pé. torí pé kí ni olórí torí pé kí ni àṣẹ lọ bá pa ọba ìdábàá èmi ti pàṣẹ nù ọgbọ́. kábíyèsí kábíyèsí. èèyàn human being after a while a foolish person forget an old favour done to him oore pẹ́ aṣiwèrè gbàgbé. Imole was sent away from the kingdom once again. They rebelled against him and forcefully accused him to leave the kingdom. After which, darkness resurfaced badly and got the kingdom damaged totally. Aráyé ẹ̀gbọ́n kí ló ti jẹ́? Aráyé ẹ̀gbọ́n kí ló ti ṣe? Sílé ayé fi dorí kodò. Bàbá olóyè ẹ ǹlẹ́ o mo mọ̀ rí yìí ṣé ò ṣe wu. ò rí kábíyèsí ló rán wa wá o kábíyèsí sì ti gbàṣẹ ìjànlẹ̀ pé gbogbo ibi tó o ti ń ṣàkóso lórí oko ọba àti nílùú yìí àwọn ò fẹ́ ọmọ àti pé ooru rẹ̀ sì má wọn ń lu ìjù pé kó o fi ìlú ilẹ̀ fáwọn àbí bó o ní òsì. ẹlà kábíyèsí ní gbogbo ìṣàkóso rẹ nínú ìlú yìí lórí gbogbo oko ọba wọ́n ní ó ti tó gẹ́ èyí ò ní kọ́kọ́ o ọba wa ní kó o fi ìlú lẹ̀ fún akọ́mọ lọ bẹ́ẹ̀ ni.
wọ́n ní a ò fẹ́ ọmọ nínú ìlú. ẹ ṣe bàbá olóyè ẹ wá bá ń fiṣẹ́ mi jẹ́ fún kábíyèsí ẹ ní pé fẹ̀kàn tẹ́lẹ̀ èmi náà yìí ti ra àmì mọ̀ ọ̀yàn lọ́rùn ẹni ó bá fẹ́ kí n bóun gbélé mi bá gbé ẹni tí ó bá ti fẹ́ ń yọra mi lẹ́nu ẹ wá jẹ́ kó yé wọn wípé lẹ́yìn ọ̀sọ́kà lèmi náà ó fìlú yìí lẹ̀ n ò ní dá dúró rárá ṣùgbọ́n ẹ jẹ́ kó yé kábíyèsí wípé lọ́gán tí n bá ti fìlú yìí lẹ̀ ní mọ́lẹ̀ mi náà fìlú yìí lẹ̀ ẹ fiṣẹ́ mi jẹ́ ẹ ṣeun o ẹ ṣeun o ẹ bá ń kí kábíyèsí. àdàbà ń pò gidi bí n pẹ́ yẹlé ọ̀gbọ́ ẹyẹlé mi kúkú gbọ́ títí rí báyìí náà ní ti rí. ayé ni rọ́mọ ọ̀run ògbèké ọmọ aráyé ló ní kó sọ̀rọ̀ kó tún yí ayé ni wọ́n ń pè lọ́dàlẹ̀ gan ọ̀dádá náà ń pè láyé ayé ni wọ́n ń pè lọ́dàlẹ̀ ọ̀dàdàmọ́ dà mí ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ ọ̀dàdàmọ́ dà mí ẹni fẹ́ dalẹ̀ òní dáyàn. kí ló sọ nírú àkókò bíi eléyìí ó múra pé à ń lọ dẹ̀gbẹ́ iná tí mo tún ní o gbé dání tá a máa fi dẹ̀gbẹ́ ó tún kó kankan méjì dání kí ló ṣẹlẹ̀. Àlàní tẹ́tí bá ń dùn sójú ń dùn ọ ni. kí ló ṣẹlẹ̀. bọ́rọ̀ olúwa yìí bó ṣe dorí kodò báyìí sóòrí ni. ìlú ò dorí kodò kí ló ṣẹlẹ̀ ibi tó à ń lọ ní olè ń bẹ. wọ́n ti lẹ́la kó ń lu yìí o wọ́n ti lẹ́la o. èmi náà gbọ́ pọ́n lẹ́la ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ lù ìfẹ́ mọ lọ báyìí ní ìsìn kò fẹ́ yé mi tó o torí ńgbà tèmi tún ń gbọ́ wọ́n jó yé wa pé àwọn olóyè ìlú àwọn náà dìtẹ̀ mẹ́là wípé kán fi lé ẹ̀là kó ń lù. ibi tí mo ṣe ń lọ́sẹ̀ yìí ọ̀nù sórí àwọn olóyè oníjẹkújẹ ni wọ́n àpò ara wọn náà ṣiṣẹ́ fún. ó túmọ̀ sí pé gbogbo àwọn tó ń lọ sí àsùnwọ̀n ọba wọn ò fẹ́ kí kankan máa lọ ọbẹ̀ mọ́ àfi kó máa wá sápò tara wọn nìkan. a jẹ pé bí mo ṣe ń rò bẹ́ẹ̀ ló yé tiẹ̀ náà gbé pa ìlú sórí àwọn olóyè àpò ara wọn náà ṣiṣẹ́ fún o. èmi ṣe ń wo gbogbo tí ó ń ṣẹlẹ̀ yìí gan àti tó ṣẹ̀ tí wọ́n á dálẹ̀ yìí ṣé àwa lè lo ko mọ́ ní alẹ́ yìí. wo fi tiẹ̀ ṣe tiẹ̀ o kí fi tèmi ṣe tèmi o ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí èmi ò lóko ẹni tí mo ń lọ kí ni ìdínú wa. èyí tó tún wá dálẹ̀ yìí gan ó ti bomi tútù sí i lọ́kàn á jèrè o. Lápìtúndé ìkòkò kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Lápìtúndé ìkòkò kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Lápìtúndé ìkòkò kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Lápìtúndé ìkòkò dé ẹ̀bọ̀ra tó jẹ́ látọ̀pa ṣẹ́pẹ́rẹ́ pitú ṣẹ̀pẹ̀rẹ̀ pilẹ̀ oníṣẹ́ ẹ̀pá ẹ̀bọ̀ra tó ń jẹ́ látọ̀pa abàmìràwọ̀ tí wọ́n ń pè lóòṣà. Lápìtúndé ìkòkò kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Lápìtúndé ìkòkò kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. ẹ pàdé sábẹ́ mi o ẹ pàdé sábẹ́ mi o nínú bá ń bí. Lápìtú Àdìsá Àdìsá dẹ Àdìsá dẹ. Lápìtúndé ìkòkò kọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Kábíyèsí ǹjẹ́ ẹ gbọ́ gbogbo tí kọjá láàrin ìlú ọmọ fararọ. kí ni a mọ̀ fún èmi ọ̀gbọ́n kankan. láyé olúgbà mo dábòrò méje ẹ ò máa yin wàhálà wo láyé àrẹ̀sà mo dábòrò mẹ́fà ẹ ò máa yin wàhálà wo láyé dáramọ́lá ara kókó ara rán ara sányán bàbá sọ àfọlẹ́ ẹni pẹ̀lẹ́ yìí yóò dùn kó yá kẹrù ó gbogbo wọn lọ. Kábíyèsí orin tí ìyálóde kọ tán ní ìsìn ó jẹ́ kó hàn gbangba pé kò sí ṣòro kankan nínú ìlú yìí kódà àlàáfíà ní gbogbo ọmọ ìlú wa. ẹ má fi etí sí ọ̀rọ̀ tí ọ̀tún sọ o onínú bàjẹ́ lọ́tún tí sì ń wẹ́ni kúnra
bẹ́ẹ̀ ni kábíyèsí. olóyè òsì olóyè ọ̀tún. lẹ́nu rẹ̀. lẹ́nu mi. ó sì parọ́ náà bàtàbàtà báyìí mọ́ mi. ìrọ́kọ̀ mọ́pamọ́ bó ṣe rí mọ́ sọ̀hún bó ṣe rí mọ́ sọ̀hún. kábíyèsí ṣerú àkókò ìlà ní ìlú ọ̀dà lákòókò tí iṣu wa ń ta bọ̀ọ̀kù báyìí lóko tágbàdo ń gbọ́ mọ́ pọ̀n tí gbogbo ẹ̀ ń lọ bó ṣe yí ọmọ lọ ṣé àsòkò ìlà lápẹ́ ìlú ọ̀dà. ẹ má tiẹ̀ dá lóhùn inú rẹ̀ dùn sí nǹkan rẹ̀ bó ti wù mí ọmọ. ẹ̀yin ìlú mòye korún ní indo yìí ká ni sáàgbé àwa tí à ń ṣáájú ìlú ó nìkan là ń jẹ mọ̀dọ̀mọ́dọ̀ ìlú yìí àbáwa nìkan òun náà ni adòrí ìlọ́tọ́ sílẹ̀ nù. kábíyèsí ọba ń ba lórí ohun gbogbo ni ọba àwọn aráàlú lẹ jẹ́ ẹ sì jọba lórí àwọn olóyè náà pẹ̀lú àmọ́ ìlú rúgógó àwọn olóyè ń yọkùn kábíyèsí kí n má tàn yín Lápìtú ti wọ̀lú padà. ìwà nǹkan ni àfọ̀lẹ́ ẹni bá sọ pé lẹ̀ yí odò kó yá kẹ́rù kó gbòkòrò. kábíyèsí kábíyèsí o. èmi ló ṣe tó sáré wà fi máa. Lápìtú ni mo fi ojú mi méjèèjì báyìí gan ni ẹ̀ ni tó ń bọ̀ láti oko ọba. ó dàbọ̀. ìwà nkẹ́ni Lápìtú wọ̀lú ló mú ọbẹ̀ gíàgíà wọnú ààfin báwọn ibi ìjẹ́lé bàbá rẹ tó lè mọ bẹ́bẹ̀ kúbẹ̀ wọ̀ ọmọ tí ẹ sọ wọ̀ náà lù ìmọ̀ o. kábíyèsí ẹ̀bẹ̀ nu fún mi ẹ yọ̀ǹda èmi àti Lápìtú kí n lọ fìdàn hàn kọ́ mọ̀ pé ibà lórí ogun ni mo jẹ́ àtọ́fíìsì ogun náà ni mí ẹ yọ̀ǹda mi ẹ jẹ́ lọ bá Lápìtú kí n lọ kojú ẹ̀. balógun ìwọ àti òsì ẹ wà á lọ ẹ rèé salami ẹ ohun tẹ ẹ bá mú bọ ẹ wá fún un lábọ̀ láàfin nítorí bá ti yá kẹ̀kẹ́ mọ́. ìfọ̀nbẹ́ Lápìtú bò èmi balógun kò ní í jẹ́ tí n bá ẹ ń jẹ́ ká. Lápìtú dé ìkòkò kọ́nà mọ́ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Lápìtú dé ìkòkò kọ́nà mọ́ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. aṣọ kò sọ́sàn àròkò bẹ́ẹ̀ láàrọ̀ sàn. balógun bóò ló jẹ́. kábíyèsí bóò lọ. kábíyèsí ọ̀hún ọ̀dà òsì tẹ́ ẹ jọ lọ́dà òsì bí Lápìtú ṣe bóde báyìí pẹ̀lú ìdá olójú méjì rẹ̀ àfi fẹ́ẹ́ ló kú sí lórí lẹ́jẹ̀ ń tutù òsì ní orí rẹ̀ ní ìlú pẹ́lẹ́pẹ́lẹ́ lúkọ̀sì mi nǹkan yìí. alálẹ̀ ẹgbẹ́ pé mo dira òsì ṣe bó o ní abẹ́ òsì lónìí. mo sáré tó sùn lẹ̀. balógun aláìda ni ọ ìwọ gangan làìda tí ń gbénu aláìda kábíyèsí mo sì sọ fún yín para mi ọ̀yà bí ẹ sì mọ̀ para mi ọ̀yà para mi ọ̀yà ara mi ọ̀yà. ẹ wá gbọ́ ẹ̀yin ìlú mòye. kábíyèsí o. kò síkù tí pàgbà tá à ní bá po lórí rẹ̀ ń bẹ̀. lẹ́mi ọba Dáramọ́lá kèrè ní mò jẹ́ kejì ọba àlùbọ̀ rẹ́pẹ̀ yìí ọjọ́ wàá wọnú ìlú wa tí ó pòun fẹ́ gbàlú bàbá mi lọ́wọ́ mi ojú mi ni ó ṣe ẹ já lọ. kábíyèsí mo ní àbí káránṣẹ́ pé ẹ̀là ni àbí èyàn olóyè kó wá gbà wá nú gbogbo. ẹ̀là kọ́
ẹ ńlá ni abọ́ mẹ́la kátàkátà. Lápìtúndé ìkókò kọ́nà mọ́ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Lápìtúndé ìkókò kọ́nà mọ́ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Lápìtúndé ìkókò kọ́nà mọ́ ó kìlọ̀ fọ́mọ rẹ̀. Lápìtú o Lápìtúndé ìkókò dé ẹ̀bọ̀ra tó jẹ́ látọ̀pá. Òun náà dà òun náà dà ó ń dà. Èmi rè o Lápìtúndé ìkókò dé àti mi dé òun dé. Èmi ni gbogbo yín kóra bọ̀ wá bà. Ayé ọmọ pé àìtórí gbogbo apájá ni àìtórí kíkàkà pàgò àìtórí wẹ̀wẹ̀rẹ̀ àpòrúkọ babaláwo kẹ̀yẹ fàjà bọ̀fà abọ̀rìṣà kẹ̀yẹ fẹ́ kò lè ó bọ̀ ọ̀sà abiyamọ kò lè fi tòṣòjà afẹ́fẹ́ ò ní fẹ́ kó gbódò o ìdí òní ìjà kó dominú àgbọnù tabala bù òní ọ̀la làbù ó dé wọ̀ èmi ni wọ́n kọjú bá sí wọ́n ọmọ pé kó gbé lọ́lọ́ irinṣẹ́ tèmi ni rárá o bàbá mi ló rọ̀bọ ilé fún mi orúkọ wọn ni wọ́n bọ̀ tí bọ́n jẹ́. Ìwọ wàá mọ ọkọ tí ń pè bọ́n kò mójú ẹni ọ̀dàn ló kọ tí ń pè bọ́n atapatuku ti fanilá ya. Ìwọ ọ̀gbọ́n bàbá mi ti wí ni kẹ́nikẹ́ni ọmọ ṣe yọ mí lẹ́nu mọ́ àwọn bàbá mi ló nílẹ̀ àti ẹ̀kún rẹ̀ àti gbogbo tó wà nínú rẹ̀. Èmi ni wọ́n fẹ́ fọ̀rọ̀ bájà kí lọ́mọ tó ń pè lọ́rọ̀ gan orúkọ wo gan lọ́mọ tọ́rọ̀ jẹ́. Sọkọjá ń tà ń sọ yìí náà ni. lóògùn ọ̀fẹ́ o. Kábíyèsí ń bí ọ̀rọ̀ dé yìí ẹja ké sí ẹ̀là o ẹ̀là lọ́mọ tó mọ wọlé yìí ẹja ránṣẹ́ṣẹ́ là o. Ọ̀tún mo ní ọmọ máa kéwèé mọ́ ọ̀rọ̀ ẹ̀là ní pẹ̀kọ́ wá gbalẹ̀ bàbá mi fún mi gbogbo ọ̀rọ̀ náà ní ẹ̀là ìtẹ̀lá ní ìṣe pẹ̀lú tó wà nílẹ̀. láì bá jẹ́ pé ọmọ tán ń pè lọ́rọ̀ ẹ lè mú mi o gbogbo tẹ gbé lọ́wọ́ yìí kò ràn mí àfi tẹ bá mọ tán pè lọ́rọ̀ ọ̀rọ̀ nìkan lẹ́lẹ́ ní ṣẹ́gun mi. Òṣègèlè o òṣègèlè ẹyẹ ọ̀rá ti forí sọ́gi agbé ti rọ́mọ rẹ̀ láró àlùkò ti rọ́mọ rẹ̀ lóṣù ẹmọ ti kú ojú òpó dí o àkànní ìkọ́ ọba ìbò fọ́ onígbàsọ orísọ. ó ló yẹ yìí. ìpàdé dàrínàkò ó dojú àlá o ìpàdé dàrínàkò ó dojú àlá o. mo darí o kábíyèsí olóyè tí mo ti fi mọ̀ mo wí
bá mú wọlé. ẹ̀yin ọ̀dọ́. òkú ìwà àgbóruru káwáruru olórí òkú òní wóruru àwáruru òkú máwa náà nù òkú òlù lọ́yẹ̀ yìí. orí ọ̀kẹ́rẹ́ koko láwo. bá a wí fọ́mọ ẹni á gbọ́ bá a wí fọ́mọ ẹni á gbà. ìlú ẹbí ìdílé tàbí orílẹ̀-èdè tí ò bá ti sí ìfẹ́ tí ò bá ti sí ìṣọ̀kan tí inúnibíni àti tẹ̀m̀bẹ̀lẹ̀ kó bá ti wà nínú rẹ̀ ìlú ọ̀hún ò lè rojú. òkété ti bóòrù mọ́ wa lọ́wọ́ báyìí àwádé gba alátẹ àkáwọlé rí. Ela o ọ̀kan ṣoṣo àti ọ̀kan bíi Elédùmarè má wò wá ràn ìwọ ni ìmọ́lẹ̀ ìlú wa ní bóore pẹ́ òkùnkùn ti gbàjọba lápìtú ti gbàjọba ó ti ń fojú onílé ọmọ bó ó sì ti fojú àlejò èèmọ̀. Ela gbẹ̀wá o ìwọ nìmọ́lẹ̀ wọ́n wọ̀ wá ràn amọ̀pá àjẹ̀bí kò sí àwíjàre wà mọ́ a ò ní àwíjàre o ẹlẹ́jọ́ wa ti mẹ́jọ́ wa lẹ́bi a fẹ́ pẹ́ lórí ìkúnlẹ̀ Ela o ìwọ ni ká lọ́nà àbáyọ o. Any kingdom that fails to embrace light will stumble and crash in darkness. Any family and individual that fails to allow light will not flourish. The light. In the book of John chapter 8 verse 12, Jesus says, I am the light of the world. Whoever follows me will walk not in darkness, but will have the light of life. Jesus is the light. Accept him, and you shall not walk in darkness. Jesus is the light. Ela, the Son of God. Ela Omo Onibuore. Mímọ́, àtóbi jù mímọ́.